Africa Content TV. Lọ́dọ̀ tèmi o kò tọ̀nà tí ò bá dẹ̀ tọ̀nà ẹ̀ ní ṣe nígbà tí mo kọ́ wọ oyè ní ọjọ́ kìíní oṣù kẹwàá 1993 ọgbọ̀n ọdún sìn Olubadan mo fẹ́ jẹ adé Olubadan mo fẹ́ dé so gbogbo adé yòókù kò kàn mí bẹ́ẹ̀ o kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ àtàdé pálí ni o àtàdé oníke o. Gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Rasheed Adewolu Ladoja ti fèsì nípa awuyewuye tó ń lọ wípé gómìnà ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé fẹ́ fi Alhaji Ladoja àṣepa ìlú Ìbàdàn àti àwọn mẹ́wàá kan wọ́n fẹ́ fún wọn ní oyè ní ọjọ́ keje oṣù keje ọdún yìí. Alhaji Rasheed Ladoja ti fèsì wípé òun ò fẹ́ adé kankan yàtọ̀ sí adé Olubadan táwọn tò nípa rẹ̀. Adé Olubadan nìkan làwọn fi ọwọ́ sí láti jẹ ní ìlú Ìbàdàn. Àwọn ò fẹ́ adé kankan bó ti wù kí adé náà rí. Èyí ni fọ́nrán tí Alhaji Rasheed Ladoja fi fèsì sí ọ̀rọ̀ náà. Ẹ máa bá wa ká lọ. Èmi ò mọ ibi tí gòyìn jáde o. Mọ nǹkan tí mo kàn gbọ́ ilé mi gbọ́ tí mo sì gbà pé ó jẹ́ òótọ́ nǹkan tí ó sì Olubadan sọ fún mi pé pẹ̀lú ògo Ọlọ́run o láti ọjọ́ keje oṣù tó ń bọ̀ àwọn máa dé adé torí pé àwọn bẹ gómìnà tó kó jẹ́ káwọn máa dé adé àwọn láti jọ yẹn adé àwọn kò sí pé ká tó Olubadan fún àwọn aládé kò sí pé gómìnà fún àwọn aládé o ó ní káwọn máa dé adé àwọn sẹ́mi pé láyé ìgbà kan báyìí tó ń da gómìnà tàná àbúrò mi kó ló ń bá mi tọrún kẹ́ ẹjí mọ̀ bí wọ́n fún àwọn kan ládé so wọ́n ní káwọn máa dé adé àwọn tó kékeré àwọn gbadé mi o tí mi máa kójú òtọ́nù gbogbo ìlú tó gbé kínní ayé sọ ni torí pé àti ẹ̀mọ́ bíi yóò dóyìn náà ti jáde wọ́n kàn sọ pé Ládọjà àtàwọn mẹ́wàá kan Olubadan gómìnà fún gómìnà gbèmọ̀ga yóò fòye kún yé wọn wọ́n dọ̀bà wọn kò ní olóyè àgbà tí mo kà ń bẹ̀ nánu so wọn sọ pé èmi ò rí nǹkan bíi tí wàá lè rò fún fàtà tó fi wúwo ọ̀rọ̀ adé dídé padà nígbà tó ti gbé sílẹ̀ tẹ́lẹ̀. ìtàyín máa ń jìn ogun sẹ́mà àwọn míì ìpítọ́ lòun ti gbé wọn sí wọn fẹ́ débẹ̀ ọba ní máa ń dádé ìlú ìyàgbọ́ kí dádé wọ́n dẹ̀ láwọn náà fẹ́ máa dádé tẹ́lẹ̀ tó kò fà ní pé wọ́n nígbà táwọn lò òde níjọ́ kan àwọn wà wájú gẹ́gẹ́ bí olóyè Olubadan àwọn bẹ́ẹ̀ lọ jókòó wọ́n bá ń sọ pé ẹ̀yà lọ́nà ọba aládé kan bọ̀ lẹ́yìn pé ìlú tó dín bí ó bá ní ti wá pé kò tẹ́ ẹ sí ìlú tó yẹ kó máa dádé bá fẹ́ yóò ti Ìbàdàn wò àwọn náà wá dùkú ó dá náà gbogbo bóyá táwọn náà bá ń dádé bóyá wọ́n máa fáwọn náà ní iyì àtẹ̀yẹ tó yẹ káwọn máa fáwọn táwọn bá jáde lọ nígbà tí sọ pé àfẹ́ máa dádé nìkan sí pé wọ́n sọ pé nǹkan kan so èmi rò pé mo dẹ̀ gbọ́ pé ńgbà tí wọ́n fi máa tí olóyè kábíyèsí ìsìn fi máa jẹ ṣe ẹ̀mí pé ńgbà yẹn ọ̀rọ̀ wúyọ́wúyọ́ kan wà ń gbá náà pé tẹ́ ẹ̀ bá gbé ẹjọ́ yín kúrò nílé ẹjọ́ ẹ̀ ní jẹ́ wọ́n làwọn bá gómìnà sọ àwọn bá Olubadan sọ pé Olubadan tá a bá gbé jíjọ ìpò nǹkan tó torí tiẹ̀ ni o torí pé afẹ́ bẹ́jọ́ délẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ń gbé ẹjọ́ tó bá ń kọ́ọ̀tù tó bá kò ní High Court yóò mọ̀ lọ sí Court of Appeal tó bá kò ní Court of Appeal yóò mọ̀ lọ sí Supreme Court ó mọ̀ lè gba ẹgbẹ́ ti ìrúwà ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà fi ṣẹjọ́ so eléyìí náà lè ṣẹjọ́ mi gbá wa náà bá títí ìlú Ìbàdàn tí dìsìn tí wọ́n bá gbẹ́jọ́ pò ní kóòtù so wọ́n gbẹ́jọ́ pò ní kóòtù wọ́n á ní àwọn ti sọ pé Olúbàdàn fọwọ́ sí pé kí wọ́n náà máa dájú àwọn
so mo rò pé mi bá ní gẹ́gẹ́ bí mo ṣe sọ mo rò pé mi bá ní gómìnà àárò ìyẹn náà sọ wọ́n fọkùn Olúbàdàn lọ́rùn pé ó yá nítorí sọ ń jò ní ọdún kan bẹ̀rẹ̀ sí o tí ì bá ṣe adé tiwa náà ká máa dáde wa padà Olúbàdàn wa kọ lẹ́tà sí gómìnà wọ́n wá sọ pé lẹ́tà tó kọ sí pé lẹ́tà tó kọ sí pé lẹ́tà tó kọ sí ní òṣèlú Olúbàdàn sọ fún mi báyìí pé lẹ́tà tó kọ sí pé gómìnà fọwọ́ sí àdé sí rí ìwé gómìnà pé gómìnà fọwọ́ sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ náà mo béèrè lọ́wọ́ gbogbo yín pé níbo ni ìròyìn ti yẹn jáde ta lọ́pọ̀ gbé jáde sí ìjọba ló gbé jáde ní àbí Olúbàdàn. ẹ fi wo tàwọn baálẹ̀ pé káwọn náà dọba kéékèèké lẹ́sẹ̀. mo ní ti èdè tó bá ń ṣáájú báyìí pé kò tọ̀nà ní tèmi kàn sọ ni pé sẹ́ẹ̀mà àwọn ìlú kan ti wà ń bẹ̀ kí àwọn Ìbàdàn tó dé tá a bá fẹ́ gbé àwọn ìlú yẹn dìde padà kò sí nǹkan tó wá pé wọ́n dájú tẹ̀tẹ̀lé ká máa dáde wọn wọ́n láti wà lábẹ́ Ìbàdàn náà sì ni wọn bí irú àpẹẹrẹ ń sìn a lè sọ pé onídùú ọ̀fìdú Ìbàdàn so ti yọ oníjàyè ọ̀gbìjàyè Ìbàdàn oníròkò ìròkò Ìbàdàn oní ẹlẹ́nu ẹgbẹ́dọ̀ òkè sí lò ẹlẹ́nu ọmọ ọ̀fẹ́ ẹrùn mú Ìbàdàn wọ́n gbọ́dọ̀ máa fi ṣe pé ẹrùn mú ti Ìbàdàn ní o ìjàyè ti Ìbàdàn ní o so ṣùgbọ́n pẹ̀lú ògbólóhùn Olúbàdàn Ìbàdàn kan ṣoṣo máa wà. ẹ ti jẹ́ kó yé wa ń sìn ọ̀pọ̀lọpọ̀ àwa tí ó yé pé kì í ṣe pé gómìnà fẹ́ fún aládé tuntun. wọn à sọ bẹ́ẹ̀ àwọn náà ẹni tó bá mi sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ kún mọ̀ nípa rẹ̀. ká ti a sọ pé wọ́n fẹ́ fún aládé tuntun abẹ́kẹ́ sọ ipò ìhùwà ẹ̀hà tí jẹ́ ìṣetán láti dádé tó kéré sí Olúbàdàn. èmi speculate mo ti sọ ní mo fẹ́ sọ pé lọ́dọ̀ tèmi o kò tọ̀nà tí ò bá dẹ̀ tọ̀nà ẹ̀ ní ṣe nígbà tí mo kọ́ wọ oyè ní ọjọ́ kìíní oṣù kẹwàá 1993 ọgbọ̀n ọdún sìn Olúbàdàn mo fẹ́ jẹ adé Olúbàdàn mo fẹ́ dé so gbogbo adé yòókù kò kàn mí bẹ́ẹ̀ o kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ àtàdé pálí ni o àtàdé oníke o kò ní kàn mí ní pé adé Olúbàdàn mo fẹ́ dé. ní méjì mẹ́ta kí ló yẹ kí ìjọba Tinubu mú lọ́kùnkúndùn kí ló yẹ kí ìjọba Tinubu mú lọ́kùnkúndùn. ìdẹ̀rùn gbogbo ayé ìdẹ̀rùn gbogbo aráàlú àbí ìdẹ̀rùn gbogbo aráàlú ni ní ìjọba wà bẹ́ẹ̀ fún náà nù. ìdẹ̀rùn gbogbo aráàlú ní tó kó nú pọ̀. náà ni gbogbo ẹ̀ náà ni ìdẹ̀rùn gbogbo aráàlú ká lè jáde kẹ́lò mọ́ bàbá pé Boko Haram ó rí ìṣẹ́ ọlọ́sẹ̀ ká lè jáde kákó wo sí báńkì kádó wo àgbàgbà tó bá wù bá. káwọn ọmọ lọ léèwé kí wọ́n máa ṣe dáadáa léèwé wọn. gbogbo ìdẹnu gbogbo aráàlú ni ó jẹ́ kínní.